Òṣùpá máa ń wí pé ológun lòun táwa náà rí bojú ara wa rí amẹni alẹ́pẹ̀ láàfà amẹni tá alẹ́pẹ̀ láàfà àìmọye àfà àti sanwó ajá tí wọ́n ń bẹ́ fòkù mélòó àfà ló ní kọ̀rọ̀ tó lè sọ ní gbangba pé kọ̀rọ̀ rèé èyí tó ń pa sèwọn ọ̀dà àjọ àfà tó lójúbọ èsù ńlé ọ̀dà àjọ àfà tó ń sẹ́fà sínú ńlé ìwọ ló ní àdó yìí àdó ní ń bẹ lára rẹ̀ yìí wọ́n ló sì ń ṣe wáàsí fún wa pẹ̀lú àdó ẹ̀rọ agbádò sára tí ń ṣe wáàsí fún wa tá a gbọ́ wáàsí pẹ̀lú ẹ̀ tí ó sì lè jáde wípé àdó ń bẹ lápò tóun fi sára àyíbẹ̀kọ́ àwọn ẹnìkan tóun lè jáde wípé òun ṣe báyìí ẹni pé òun tọ̀ òun gan níwájú ọlọ́run ó ju ẹnì kejì tá a wí wọn lọ. ó sùn pàṣẹ wá jáde tó pera ẹ̀ ní pé olóògùn lòun káwárà àfa àkàn fóun náà wá lè jáde bẹ́ẹ̀ ó sì lè jẹ́wọ́ wípé olóògùn lòun òun bókun kún sí àfa àwọn ẹ̀ ní rí láyé tó sùn pọ̀ wá wúlò jù láfa àwọn lọ. kò síbi tí yáwó lè gbéyàn dé ọ̀dà síbi tí sòrò lè gbéyàn dé láyé òun lọ́rọ̀ Saheed Òṣùpá èyí tẹ́ ń lọ ń jò ní ọkùnrin kan láìpẹ́ yìí ní Saheed Òṣùpá àwọn àfáà wa bẹ̀rẹ̀ sí dírágì rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa yóò dá kàmá. ntọ́ yẹ kó kálukú ọ̀rọ̀ àárán èyí tí ò yá arán láàárán wọ́n Saheed Òṣùpá ní ọlọ́nkùnrin àti òun ní sàkámàjì ẹ̀yin lẹ́ẹ̀kọ́ tó Òṣùpá wíyé ńgbà tẹ ẹ̀ mọ orin gbọ́ èèyàn gbọ́ orin yé èèyàn dẹtí gbọ́ orin ni ẹni bá máa gbọ́ orin Saheed Òṣùpá orin rẹ̀ ṣòro gbọ́ ó ṣòro understand torí kọrin pẹ̀lú ìròyìn ni ẹni tí ọba nílò ní olè understand ní ti wí. Saheed Òṣùpá ò ní àlùkùránì kò pé kùránì ń sàkàmàdé ẹ̀yin lẹ tì í sí ilẹ̀ ẹ̀yin lẹ bá túnṣe ẹ̀ lọ ibi tí ò wí. dédé ntọ́ bá sọ òun lẹ́ sọ. Ọlọ́run sóògùn wọ́n dà ní tó Òṣùpá wí yẹn mọ́dẹ̀ tó láìkì ẹ̀ sí dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. torí mo farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn àwọn àyè mo ní wọ́n pílẹ̀ rẹ̀ fún mi wọ́n á farabalẹ̀ gbọ́. ní tó Òṣùpá sẹ́ni lọ́dọ̀ Ọlọ́run gan wọ́n dájà àfáà mi lọ àfáà mi ni mo wí ní ìbáwọn àfáà ní tó ṣe ń gan ó tún dáa ju àfáà mi lọ nínú àwọn míì tí wọ́n láwọn ń bu àwọn tààkó yìí ó lọ́ bẹ́ interview according to bí mo ṣe gbọ́ ó ní wá ní kí wọ́n má sọ pé òun ṣoògùn ológun lòun tó rán pé ológun ní interview ní báwo lòun ò ṣe ní wíbẹ̀ òun ó ṣe máa ṣe nǹkan ní kọ̀rọ̀ tó wọ́n wá dé gbangba tó òun ò ní lè sọ pé òun ṣe mélòó àfáà ló ní kọ̀rọ̀ tó lè sọ ní gbangba pé kọ̀rọ̀ rèé èyí tó ń pa sèwọn ọ̀dà àjà àfáà tó lójúbọ èsù ńlé ọ̀dà àjà àfáà tó ń sẹ́fà sínú ńlé ọ̀dà àjà àfáà tó ní obì tí ń dànù ńlé ó sì dé tàbí balùkùrá rẹ̀ kojú lọ. Òṣùpá máa ń wí pé ológun lòun òun sógun ókè òun sógun ọ ní pé gbogbo mọ́lálùkùrá ni mo ní báyìí ó ti bá wọn irọ́ ni gbogbo mọ́lálùkùrá ni gbogbo mo ní báyìí irọ́ ń parọ́ fún irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀ kìí ṣe kùránì ló pè ní irọ́ àyíhádà kò tó bẹ̀ kó wíbẹ̀ lọ́rọ̀ mẹ́pàá kùránì ràn wọ́n lọ́wọ́ òun ló sì dì náírà kùránì kò sí kò pé báyìí ní sàkámàjè àmọ́túmọ̀ tó Òṣùpá ń wí fún wa fà bẹ́ẹ̀ sáré jáde takò ẹ̀yin ìhun náà ní ń bá wí ẹ̀yin ní ń pè ní sàkámàjè ìgbésà kùránì pé ẹ̀ ń fà kùránì bojú ẹ sì ń ṣe nǹkan míì lábẹ́ Òṣùpá tó wí bẹ́ẹ̀ ẹ ti jọ pàdé ni ó ti níbi ó ti bá ọ̀pọ̀ àwọn tó ń pera wọn láàfáà níta Òṣùpá òun rìn nínú ayé yìí ó rìn ó sì jẹ́ ká yí ọ̀mà fún òun rìn nínú ayé ní wọ́n ń bá wọn àfáà tí wọ́n wò wípé Ọlọ́run ń bẹ lọ́ba abáni lọ rìnbọ̀ á padà sọ́dọ̀ Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ yín tí ń jẹ́ Kùránì lọ́ba tó bá wọn náà pàdé nínú ìrìn àjò àwọn àyè wọn ní ń pè ní sàkámàjè kì í sàlù Kùránì ibi ó yẹ kẹ́ ẹ gbọ́rọ̀ sínú rẹ̀ tẹ́ bá tírèsì ọ̀rọ̀ tó Òṣùpá sọ Kùránì kì í pè ní sàkámàjè ó ti wá fèsì padà wípé òun ń ṣàbòsí òun dẹ̀ jẹ́ ká yí ọmọ kó òun ń ṣàbòsí ẹ̀yin wá ń ṣàbòsí ẹ̀yin ń fara pamọ́ sábẹ́ Al-Qur'an ẹgbẹ́ Al-Qur'an ṣẹlẹ̀ ẹ̀fà Al-Qur'an bojú tẹ́kọ̀ rí bẹ̀ ni bàbá ni a tu ẹnu èyí táwa náà rí bojú ara wa rí amẹni alẹ́pẹ̀ láàfà amẹni tá alẹ́pẹ̀ láàfà àìmọye àfà àti ń sanwó ajá tí wọ́n ń bẹ́ fòkù àìmọye àfà àti ń bẹ́ nù múlẹ̀ àìmọye àfà àti ń bẹ́ nù ẹgbẹ́ àwọ àìmọye àfà àti ń san ẹ̀jẹ̀ àìmọye àfà àtún ní sẹ́rẹ́lẹ́ àìmọye àfà àtún lọ́dúngbòhùn sí ẹ̀jẹ̀ èèyàn sínú tí wọ́n fi ń ṣe ni nígbà àfà mi nínú ilé àbọ̀ tí ò sínú tí wọ́n fi ṣe Òṣùpá ti wá jáde tó pera ẹ̀ ní pé olóògùn lòun káwárà àfà àkànfóun náà wà lè jáde bẹ́ẹ̀ ó sì lè jẹ́wọ́ wípé ológun lòun òun bókun kún sí àfàwọn ní rí láyé Òṣùpá wà wúlò jù láfàwọn lọ ó lè kún yín gan kọ́nà òun fẹ́rẹ́ jì ó sì lè sọ pé kìí ṣe mùsùlùmí ni kò lè jáde òun lè yọ kúrò Islam mùsùlùmí ni
ògùn lọ́lọ́run ṣe èyí tí ń ṣe ń pé ifá àwọn kò pé tóun bá jí làárọ̀ òun máa bọ ifá kò ń bẹ̀ ó ní ifá tóun jí ó ní ifá àwọn àjíkí ifá àwọn àjíkí ohun ní ń pè bí wọ́n ti pè eré ajó rẹ ní ẹfílẹ̀ pẹ̀lú rẹ̀ àgbẹ̀ ẹ sì fílẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ ọlọ́run sì fi bá ti yanjú òun òfin sẹ́nìkan ká òun òfin sa fúrúfẹ́ nìkan ẹ̀yẹ kẹ́ dájọ́ rẹ̀ ọlọ́run ló lẹ́jọ́ ẹ̀ àmì yìí táwa mọ̀ ní wípé mùsùlùmí ni òun lọ́wọ́ sọ tiẹ̀ jáde òun mélòó àfa lọ́wọ́ sọ ti ń bẹ lábẹ́ rẹ̀ jáde ẹ̀yin ní pé ń sàkámàdé èyí sàlùkùránì ẹ má wàá lọ málùkùránì lọ́hùn ẹ wá lẹ́ torí ẹ̀ fèsì ẹ̀ fà ya òun kò tiẹ̀ nígbà fún yín tọrọ mọ̀ yín pé ti ń bẹ lọ́wọ́ yín èsì tọrọ gbogbo àfa àti wí gbogbo àwọn àfa àti wí bẹ́ẹ̀ bá tọ́ pépé tẹ́ ẹ dààmú ẹ̀ ọba padà mẹ́sàn-án méjì nù yín ara yóò balẹ̀ ẹ gbóṣù pa ni àdìtúlẹ̀ ayé yìí ọlọ́run ọ̀dà pẹ̀lú àṣírí rìsáàtì ayé mo ṣe débẹ̀ o mo rí bí ìtànpá abẹ́rẹ́ gún iyán tá ń jẹ nínú ẹ̀mí mo ti rí ìran wo débi nǹkan mo rí bí ìtàn fòwò ọmọ aláǹtakùn sódókọ̀ o mo ti rìnrìn ààrẹ sáàyè ìdí rẹpẹtẹ mo dá yìí ọmọ débi pé mo mọ̀ òtítọ́ ṣé ọ̀rọ̀ eré lẹ́rọ̀ pápá níbẹ̀ ni. ó ní mo olóhùn débi tí wọ́n fi abẹ́rẹ́ gún yán èrè kékeré yóò lè débẹ̀ ìyẹn wá jáde olólógùn lòun ẹ̀ wá nígbà náà gbé olólógùn ṣé ń jọ gbọ́pọ̀ yín òfin ẹ̀yin òrórí kẹ́ mọ̀ pé ní àjò ti jìnnà nínú ẹ̀mí mo ti rí ìràwọ̀ débi kan mo rí bí ìtàn fowó ọmọ àwọn fáńsì Òṣùpá nù. bàlá bàtí sọ́ọ̀lì ọ̀ọ́lì kan bọ́lí tàbí àwọn èèyàn Òṣùpá nù wọ̀nyí. yóò dà fọ́ bọ́sì. nínú ẹ̀mí mo ti rí ìràwọ̀ débi kan mo rí bí ìtàn fowó ọmọ aláǹtakùn òṣòdókọ́ ó dà nílẹ̀ yìí ibi wọn ti fi òwú aláǹtakùn òṣòdókọ́ ń bẹ nílẹ̀ yìí dùn ìmọ̀bọ́yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. nílẹ̀ yìí bẹ́ẹ̀ pé òwú aláǹtakùn ni wọ́n yẹ so di odókọ́ ń bẹ́lẹ̀ yìí bá a bá a kéke níjọ́ Òṣùpá náà wà lóhun náà rìn débẹ̀ ọlọ́run ti rìn ìrìn ààrẹ sáàyè ìdí rẹ̀ pẹ̀ẹ́tẹ́ ọlọ́run ìrìn ààrẹ ni ẹ̀ẹ̀mẹ́ta fi ìrìn ààrẹ àwọn ìrìn tó jìnà lẹ́ẹ̀fẹ́ ni tó bá débẹ̀ ọlọ́run tí ó dé ni ọlọ́run ti wá débẹ̀ òun dá irọ́ náà débi pé mo ti tọ́ ó ní bá wá gbé rọ́wọ́ àwọn mọ̀ kó mo tó òun mọ̀ ìrìn àjò rẹ̀ jìnà ni kọ́ wá lè jáde sọ́ọ̀bẹ̀ pé onírìn àjò ni mí ẹ̀jẹ̀ á kí wípé olóòótọ́ ni wọ̀nyí mélòó àfa àti rìnrìn àjò ayé tí ò lè jáde sọ ìwọ ni bàǹtẹ́ǹbẹ́ǹdì rẹ̀ yìí wọ́n ló kírun wa wọ́n ló ń dè ń bẹ lára rẹ̀ wọ́n ló ń ṣáájú fún wa wọ́n ló ní ìròyìn tó ń ṣáájú fún wa wọ́n ló mú títà nulẹ̀ pẹ̀lú tó fi lò lọ jáde sọ fún wa yìí ó ní kírun fún wa á sì ń pè ọ́ ní ìmámù à ń pè ọ́ láṣáájú à ń pè ọ́ ní kàlífà à ń pè ọ́ láàbà à ń pè ọ́ ní sẹ́wù nǹkan kí nǹkan ní sì ń bẹ lára rẹ̀ yìí. ẹ ra mọ́tò lọ́dọọdún ni ibi tẹ́tí ló ra mọ́tò ẹ̀ lè sọ. ìwọ ló ní àdó yìí àdó ní ń bẹ lára rẹ̀ yìí wọ́n ló sì ń ṣe wáàsí fún wa pẹ̀lú àdó ẹ̀rọ agbẹ́dọ̀ sára tí ń ṣe wáàsí fún ata gbọ́ wáàsí pẹ̀lú ẹ̀ tí ó sì lè jáde wípé àdúnbẹ lápò tóun fi sára àyíbẹ̀kọ́ àwọn ẹnìkan tóun lè jáde wípé òun ti báyìí ẹni pé òun tọ̀ òun bẹ níwájú Ọlọ́run ó ju ẹnì kejì tá a wíwọ̀n lọ wọ́n àbójà àbá tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ méjì á máa fa tí ọba yìí á máa fà mọ́ láyé ìjọsìn kúrò ní mísèkì adámọ̀láwọ̀ hayata sáyé Òṣùpá. ọmọ ìdílé lọ kẹ́ mẹ́nu kúrò mẹ́ẹ̀kẹ́ gbàgbé ọ̀rọ̀ tiẹ̀ kẹ́jú kọ́ ọmọ sáyé tiẹ̀ lọ. ibi a ti lọ tá a ti padà síbẹ̀ ni wípé bí dààmú bá báyàn láyé téèyàn bá rí ṣòro láyé èyí ò ní débi tí ó yẹ kó rìn dé ìṣòro tí ó gbé ọ rìn débi tí ó sí Ọlọ́run má gbé ọ débẹ̀ àbárúkọ láàrin ni Ọlọ́run ọ̀rọ̀ Muhammad Rasulullah ọ̀rọ̀ Saheed Òṣùpá tá a sọ yìí kì í jẹ́ pé legalize oògùn àmọ́ àwọn ológun sáà ń bẹ pẹ̀lú wa nílùú ìlú òní mẹ́tí òṣòlógún kọ́dà wọn tó lọ́ba ọba ológun sì ní àjọ lọ́wọ́ kàlẹ̀ ọba ológun à ń lọ mọ́sálásí ń kírun ọba ológun sì ní ẹsẹ̀ ń kírun ọba àṣẹgùn àbáwọn ológun lọ́ba ni ẹnìkan lọ́lọ́gùn lòun ẹ̀hẹ́ ara wọn nù èyí ò mí nìkan mọ́sálásí kí wọ́n mọ́ mọ́sálásí kírun ó sì ló wọn pààyàn wọn ọba tìyànjẹ ẹ̀yọ́ bá ti bá tìyànjẹ ẹbí yóò wúlẹ̀ fọlọ́ ìṣẹ̀dá fọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ò ní lu nǹkan kan ayé rẹ̀ ó sì rọrùn fá láti ilẹ̀ títí tí èkú ẹlòmíì sì ní bí ọba jẹ́ ayé kọjá ìbò kọ́ pàápọ̀ Ọlọ́run ti sọ fóun dé ìbọn Ọlọ́run ni kò síbi tọ́lọ́run fara pamọ́ sí a lè gbèjọ Ọlọ́run àti lè wádìí Ọlọ́run èdè nítorí ọba máa ń bẹ náà lọ́mọ